Ọ̀rọ̀ bá ti rú ni lójú báyìí kábílẹ̀ léèrè ni. Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín òpìtán lẹ́fẹ̀ ẹ làrọ̀ wá bá a bá ti kọ́ ni là kíni bá a ti kí ni là gẹ́ni ọmọ mo lépo lọ́pọ̀ mi ò jáde ọ̀sàdẹ́fà ẹni mi lóde ọ̀wọ̀ mà kú eléré mà bà ọ̀tún bọ́lájú òkú ọmọ òkìkí tí mẹ́rin fún àwọn awo ẹ̀yìn awo èmi lọ́gbẹ̀rì ìtọ́ ló ní ẹ̀sọ̀ ọ̀tọ́ ire. Ìfá ni kí yín kí n ṣe yín pẹ̀lẹ́. Àwa náà kí fa ẹ̀rọ sà ẹ̀kúṣẹ́ thank you. Èyí tí fà yìí ń tọ́ka sí ni wípé ẹ ti ṣe èèyàn kan bóyá òun náà ló mórúkọ yín lọlé aláwọ̀ àbí oníṣègùn àbí kẹ́lẹ́dàá rẹ̀ ó máa jà yín. Ta ló lè ṣe yẹn fún wa o? They are very good people. Sherry, I can see your boo. No. I mean, we're good people. Very good people. Shami, ẹ mọ̀ pé ara àwọn èèyàn máa ń kọ òótọ́ ọ̀rọ̀. Gidi gan. And èmi dẹ̀ jẹ́yàn kan jẹ́ kí n máa ń sòótọ́ gan. Olóòótọ́ ni. Shami yẹn. Bàbá, tó bá jẹ́ pé lórí òótọ́ yìí lọ ká kùn ẹ̀ṣẹ̀ tì mí lọ́rùn. Bàbá, mo ti ṣe àwọn èèyàn gan o. A ti ṣe nǹkan. Bàbá, ṣe tá ká máa kà á ike mi ò kà rárá bàbá. Màá ti ṣe èèyàn tó 1 billion. Tòótọ́ ni bàbá kò lè 1 billion kí ó máa ju bẹ́ẹ̀ lọ. Àbọ̀ ju bẹ́ẹ̀ lọ irọ́ ló ń pa òyìn parọ́ wá ju fá o. Bó ṣe wà yẹn òun ṣẹ̀yàn jù mí lọ. Bíbí o ti gbàgbé ni kí n tó fẹ́ ló ti ń ṣẹ̀yàn. Sọ́sọ́tọ̀. It's the truth now. Ọ̀dà náà ṣe wá rí tí fáyì ń tọ́ka títí ṣàlàyé rẹ̀ fún yín ni wípé ṣe máa dápè lọ́jọ́ ọ̀la. Ọ̀la tá máa mú lọ́la. Stop about future. Okay. Ọ̀kàrẹ̀ ayé yín ó bàjẹ́. Bẹ́ẹ̀ ni bíyàn ọ̀tá. Bẹ́ẹ̀ ni ṣé ẹ ti bímọ. Bàbá àìtí bímọ olólùwọ̀n ìtì rẹ̀ dí o mo ní kó já bímọ. Ẹ bímọ ẹ lè gbọ́ pa ẹ sì lè gbọ́ kú. I want a baby. Ẹ fọjọ́ ẹ ti lówó. Bẹ́ẹ̀ ni ẹ má kọ ha tí yín ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ lọ láti sìn. Ẹ wá wo ọ̀nà kan ṣoṣo tẹ́lẹ̀ gbà sórí ire padà rí. Ṣẹ́rẹ́ ni tẹ́lẹ̀ ẹsẹ̀ yìí ẹ lọ bá ẹ wá ṣàlàyé ìdí tó fi gbúdọ̀ dáríjì yín. Tẹ́ ẹ bá ti wá ṣàlàyé fún tó finú fẹ́ dọ̀ wá ṣàdúrà. Ọ̀rọ̀ yín ó padà bọ̀ sípò. Ọjọ́ ọ̀la yín ó dáa ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ ọ̀sán gangan tá gbé taná orí wọgbó tálùkò tán tiẹ̀ wodò. Ó di dandan yín ó máa ké lọ sí mògé títí yín ó máa bàjẹ́ tá yín ó máa rí yín báyìí. Bàbá, ẹ mọ̀ pé mo sọ fún yín pé àwọn èèyàn tí mo ṣe ti pọ̀ gan. Bóyá kẹ́ fi ifá yín kẹ́ fi tọ́ka sí ẹni tí bá ṣe ẹ bèrè. Baby, bàbá ẹ má da ifá làmú ẹ má stress wọn rárá mo ti mẹ́ta ṣe mo ti mọ̀ àwọn nípa wa ni. I don't think I've done something bad. Mi dẹ̀ rẹ̀ pé mo bèrè nǹkan tó pọ̀ jù. Pé mo bá yín kẹ́ mọ́bìlì yín wá ká clear papọ̀. To me oore ni mo fẹ́ ṣe yín. Mi dẹ̀ rò pé bóyá ó ní nǹkan tó yẹ ká máa tutọ́ sókè fojú gbà ká máa bára wa fọ̀rọ̀ pàjọ́. I mean, it wasn't expected. Àbí, madam, what do you think? Kí ló ń sọ náà? Kí ni nǹkan tán bí yín gangan kí lẹ̀ ń sọ? Awábítà ìwé tó yẹ káwọ́ gbéra bí ọmọ primary school tó ń recite poem. Wọ́n ní kí ló dé tẹ ṣe pẹ́ sanwó náà? Why? Ẹ ní sùúrù àǹtí Làbákẹ́. Ẹ take it easy. Ọ̀rọ̀ yóò tí ì le tó yìí. Ejò torí Ọlọ́run mi láì bẹ̀ ṣe ń bọ́kọ mi sọ̀rọ̀ yẹn. Marriage woman lẹ́yìn náà náà. Ẹ̀dẹ̀ ń bọ́kọ lọ́kọ sọ̀rọ̀ báyẹn. Ṣé mo wojú ọkọ yín rí ni? Àbí kí ni big deal nínú nǹkan tó wà ńlẹ̀? Oore la fẹ́ ṣe fún yín náà.
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi like ẹ o mi like ẹ o mi ò like bẹ ṣe ń sọ̀rọ̀ sọkọ mi yìí o. abayin sọ wá bí kí ló. ó wá lè tó yẹn wá ní pé mi ń tẹ ọbẹ̀ mọ́ primary school. Sorry, excuse me, Mr. I think you should address this. Okay. You can't be standing here kí àwọn máa insult me. Okay. Kate sọ wípé iye ọkọ ó ti ga jù làákàyè lọ. Oh, you're too outgoing. Mo believe pé ìyàwó tó yẹ kúrú yẹn ó yẹ kó wà on the same level pẹ̀lú ọgbọ́n. But you see, it's like wisdom is far from these people. Yes. Baby. I mean, can you imagine? Oh, my God, tell me feel. Ìkànnù wọn ó lọ́pọ̀lọpọ̀ but ìkànnù ni. Ó ní ó ṣe balance. Baby, I disagree. Oh, really? They are both daft. That's true. In a sense, so. Báwo ni mo ṣe máa kó iná fún wa? Kẹ́ lọ sanwó iná. And the next thing, tètè san. Why? For what reason? Why? Ẹ tún ṣe mo wá sọ fún pé kẹjọ kí bá mi sanwó náà ni. No. Mi ò wá báyìí. I don't need your help. No. We don't need you people because there's nothing you can offer us. No, nothing. Look, Mr. I don't even want to know your name. No. Mi ò fẹ́ morúkọ rárá. No. Next time. Or rather, let this be the very last time. Tell my wá sẹ́nu ọ̀nà flat mi wá kànlẹ̀kùn wípé ṣé owó ná tako fún yín òun lè fi ń leave ni. Yeah. Wọ́n fi ṣe business. Can you imagine ẹ ń ṣe bàràǹdà lórí Yeah. common owó ná? Yes. Say, just shut He's up. still talking. Say, you don't He's talk. still talking. He's still talking. You Jesus talk Christ. while I talk. No. Okay? Baby. Yeah. I think we need to clarify some things. Oh yeah. Oh yeah. Oh yeah. Oh, people you more level. No. They don't know what. They don't know our kind of people. They don't know where we belong to. Do you know social things? Baby. Ich habe mich in Deutschland studiert. ẹ ti lọ sẹlẹri. Really funny. I'm speaking German. lẹsọ kalẹ̀. I am speaking German. Von daher sollst du deine Kacke packen und rein ins Zimmer, blöde Frau. ẹ bọ sí mo gbọ́ tẹ dárúkọ Wasiu Ayinde láàrin ẹ̀ sìn. Come on, now Can why you is imagine? speaking I'm German? speaking German, the original German, not the fake. ó dáná kò sí wàhálà Ọlọ́run á fún alágbára ní sùúrù ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ kalẹ̀ ní nǹkan kan tá fẹ́ sọ ṣó ti yé yín àmọ́ nǹkan kan dá mi lójú o Mr. Fọláyàn nǹkan kan dá mi lójú ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ kalẹ̀ pátápátá gbogbo ẹ̀ lè máa regret it. Ṣé ọmọ babaláwo ni yín ni? I don't know. Láì ṣe lálùdé. See, because they're black people. That's why I don't like black people. They are thinking is Black even people, black thinking. Ó tún tàka, Ó tún ṣe báyìí. God. Baby, ṣé wọn tún tọ́ sílẹ̀ lẹ̀? Blood of Jesus. Ṣé wọn No, sọ àbálẹ̀ èṣù? See, you see these people are evil. We need to pack our No, baby. we need to leave this We need place. to pack our baby. Àwọn onígbò wa ni. Ṣé bí mo ṣe tàka yìí ni mo rántí? Ṣé pé wọ́n máa yẹn tàka ń jọ yẹn? Ó tún tutọ́ sí sílẹ̀ ó tún fi àbàwọ́n èṣù sí. Mo sọ fẹ́ pé ọmọ babaláwo ni wọ́n máa yẹn sá tó jù. Àwọn láṣẹ. Yes, we are heading somewhere. Yes, we are. Baba, ìgbà tí mo ní tí mo ti ṣe báyìí, or rather tí a ti ṣe báyìí. This time àjọ ṣe wọ́n ní ilé parọ́. Yes, sir. Ìgbà tí mo ti mọ̀ ní tí a ti ṣe báyìí. Show me yẹn. I mean, it's simple. These people are very good people. Very good people. Very Show me. simple and very calm. I mean, they are calm people. Very calm people. Òun ṣèyàn burúkú. No, not at all. And moreover, àwa gangan là ń control gbogbo We are. Oh yeah. We are the boss. ńgbà tí rójú ọ̀rọ̀ ńlẹ̀ báyìí kẹ́ wá gbéra ní ìsìn kẹ́ lọ ṣàlàyé ìdí tó fi gbúdọ̀ dáríjì yín tẹ́ bá fẹ́ kọjọ́ ọ̀la yín ó dáa. Kálọ̀bẹ̀ wọn. Àwọn ti tán. Bíbí. EOD ní end of this question. Small thing. Ẹ ṣe sá. Very small thing to do. Very small thing. Because àwọn àgbà bọ̀ wọ́n ní jẹ́jẹ́ ni mo lọ kì í jẹ̀bi ẹjọ́. So I can remember the last time to wá sí doorstep mi kò sí nǹkan tẹ́ ẹ̀ sọ̀tọ̀, and since then mi rò pé mo violate instructions there for me. You specifically told me pé mi gbọ́dọ̀ dé ọ̀dọ̀ yín mi ò dẹ̀ kọjá yìí mi. Mo mind business mi with my lovely wife strictly to apartment. So ilé ìtẹ́tù wálé ni mi nífẹ̀ẹ́ tó ti pẹ́ tó máa fi I won't tolerate it. First and foremost, Mr. Ola, mo ní sọ pé kẹ́ má bínú simply because
afterwards ni mi àti sweetheart mi bí realize wípé àti sọ̀rọ̀ jù. You know, and òótọ́ ọ̀rọ̀ la bá yín sọ for real, but you know the extent tí òótọ́ yẹn wọ ara yín dé òun ni a mọ̀. You see, Mr. Ola, lately, me àti ìyàwó mi àti láwọn. Sorry, I've been doing that for long. I'm so sorry. Sorry, can you shift it, please? Sorry. Like I was saying, actually, Mr. Ola, lately, me àti ìyàwó mi, and láwọn alákọ̀ọ́kọ́. Yes, I'm big marry masquerade. That is Egun. Yeah. Komalewa. Luju Allah. Together at the same time. And you know that is not normal. No good. You know, so Agbadura. We are believers, you understand? Agbadura. But it kept coming back repeatedly. So you know, we're not fetish people. We don't believe in black magic and you know all sort of juju. No. So Yaomisha decided to so fancy you know, auntie Yeluasha Mualosibi Konsha. So you know, after some consultations and everything, man you was so big you know, Mumbinusiwa. We party share. And you know, we are honest people. Yeah. And when you're near this part of the world, touch a man taking con to buy pay it took my bounce or running artificial money. That means that is more than 1 billion people. A lot of people. You know. So but you know my sweet wife here being so smart. Very smart. Tabaranti Mustafi, she's German trained. Yeah, I studied in Germany. Yeah, you know, so she's smart. Very. Pick. Excuse me, Mr. Apolan, please. Can you cut to the chase, please? Sorry, Mr. Allah. It is rude to Very interrupt me while I'm talking. Very rude. No, you don't do that. No. All right, go ahead with your epistle. Go ahead. Okay. So be motion solo. You know my wife being smart. Lower pick we pay and ati yawoyin and binusiwa. Yes, and so people tí a de lọ bá fún consultation wọ́n jẹ́ kó yé wa pé and láti wá bẹ̀yìn if not ọjọ́ ọ̀la wa ò ní dá. No, we're rich people. So kó má dàbí pé ẹni tí ó ń fún àwọn èèyàn lówó ó di ẹni tí ó, you know, that's not good. No. You understand? So that's why ni àṣírí ká wá báyìí sọ̀rọ̀ ká wá bẹ̀yìn. Okay. Now, only ọjọ́ ọ̀la yóò lè dá. Ọ̀nà wo ni ẹ fi kàn wá? Okay, now, kí lẹ fẹ́ ká ṣe fún yín gangan? Ṣé ẹ fẹ́ ká yá yín lówó fọ́jọ́ ọ̀la ni? Àbí ẹ fẹ́ ká fi I don't understand because gbogbo story tẹ kàkà lẹ́yìn mi tí ready now. No. Mr. Come off here. You know we are rich people. Yeah. No. We wouldn't expect you to do such. No. Nǹkan tí a kò fẹ́ látọ̀dọ̀ yín ni wípé, you know, kókó lánú ẹ̀. Kò sọ fún ìyàwó ẹ̀, kò pàṣẹ fún ìyàwó ẹ̀ wípé kóun náà lánú ẹ̀. Prayers. Kẹ́kọ̀ọ́ ṣe àdúrà fún wa. That's all we need. Kó sọ̀rọ̀ ká ṣẹ́dẹ̀ tẹ̀lé. That's all. You see that? Smile, they're good people. Okay. Baby, Yes, please. Kí ló ṣẹlẹ̀ ti tọrọ báàrí? Ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́wọ́ yẹn? Òfò àtàdánù lẹ máa kó Mr. Fọláyàn. Orí burúkú lẹ máa fi wà mọ́ra. Ayé fẹ́ sáré bàjẹ́ ṣá. Ṣé ìwọ wèrè? Ìwọ wọlé mi bẹ̀rẹ̀ ní run mouth ó ṣe kárakára. Ó ṣí èrè ni olégún lé ẹ. Égún nìkan ló lé ẹ. Màdùgbò máa lé ẹ, oró máa lé ẹ, ṣọ̀pọ̀nà máa lé ẹ, ògún máa lé ẹ, ṣọ̀gbọ́sì máa lé ẹ. Tó bá tó má àbáyé fẹ́ bàjẹ́ ni. Ìwọ náà lè lo black magic kí ló tó lo p2. Àwọn ìtàwọn ojú òun ọjọ́ òsọ òun dùn lẹ́nu ẹgbẹ́ ìyàwó lẹ́lẹ́ àbí sunwọ́n náà. Ẹgbẹ́ náà wò ó táìmẹ̀tì tí ṣe competition tattoo orí yóò lè padà pé ẹwọ blabla bẹ́ẹ̀ tó lọ lé opó sórí yín dàrú ni. Ó tó síbẹ̀ kò sí ọ̀tọ̀ kì í wé tán kò sọ́wọ́ tó sọ síbi tán òun àwọn olóògbé kì í ṣàdúrà fún ẹ tí n bá lánàá ìpín máa wá o tún yìí tó. Bàbá ìṣe àbọ̀lọ́ àwọn olùkọ́lẹ̀ pípù orí ẹ̀fọ́ burú ṣá àwọn ilé ẹ̀dùn kọ̀tọ̀kọ̀tọ̀ ó máa yára rà kí lè ṣe lọ́jọ́ yẹn ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa wà lẹ́yìn ni àti ẹ̀dọ̀ just take it easy Mr. olùkọ́jà lè lè ẹ̀kọ́ náà yẹ ayé lè jà olóògùn wẹ́rẹ́ wọ́n yẹ bí asúnwín àtọ́kọ̀ àti àwọn kò ní bẹ́ẹ̀ tó fún yín ẹ̀yin wẹ́rẹ́ rárá yìí
kí ló sọ jọ̀wọ́ wà mí lọ́jọ́ ìṣúró ní kíní yẹn wèrè ìyàwó dàgbà kò yọ ọkọ rẹ bí toothpick ikọ̀ òpin kan àwọn ọ̀rọ̀ kírun ọba tọ́wọ́ ti bí ẹ̀dá yẹn dá tó tọ́wọ́ ti bí ẹ̀dá tó bá pípọ̀ ní ẹ̀dá kúnyẹ̀ ẹ̀dá kó tó wọnú fúláàtì wa tí ìbá pa ẹ́ máa pa ẹ́ máa tó tiẹ̀ máa ṣẹjọ́ máa pẹ́ra mẹ́jọ máa tó dájọ́ fúnra mi olórí burúkú lọ́dọ̀ àdá yìí ṣe bí wọ́n máa bí ṣe wọ́n kò sáà náà fi mí dá lọ́jọ́ yẹn yẹ bẹ́ẹ̀ kí wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ yẹn wọ́n fi mí wọ́n wọlé mi ògà tọ́gbọ́n mu gàjẹ́ gbọ́n lọ òun wọn ọkọ sọ ìyàwó sọ wọn balẹ̀ lọ́ra wọn yẹ báwọn tó yẹ kó ta wọ́n nìyẹn ó ta wọ́n ó dùn mí látọjọ́ yẹn mo kàn fi sínú ni o ìkọ̀ fẹ́ sọ̀rọ̀ ni o. ó dé ní sùúrù ọkọ mi ọ̀rọ̀ yóò le tó yìí etí ọ̀gẹ̀dẹ̀ lásán ni kò tó nǹkan tá a máa yọ àdá tí. ó tó jàre àwọn tó yẹ kó gbọ́ rẹ́nu wọn nìyẹn èmi ni wọ́n máa hámọ́nu lé mo lè pa àwọn mẹ́rin ìwèrè méjì. ní sùúrù sẹ́ ṣé o rí i pé látàárọ̀ bó ṣe ń sọ̀rọ̀ o rí i pé mi ò sọ ha. mo wo mi wáyé ẹja nìkan máa ń nà ẹ ni. èmi mi ò sọ̀rọ̀ torí pé nǹkan tí mo rí wò rí. kí ló rí. ṣé o rí i pé ọlọ́run ti mọ̀ nínú ọlá ńlá ẹ̀ ó dẹ̀ mú àwọn pípì wá ṣẹ̀rù fún wa ó dẹ̀ mú wọn wá jìyà lọ́dọ̀ wa àsìkò ẹ̀san ló dé yìí náà sí ọlọ́run ti mú wọn fún wa wọn nídìí ká ṣàdúrà fún wọn àwa wa má dúrà yẹn àtọ́jú ẹ̀ sápò àmú dání báyìí a máa fi lá wọn lójú báyìí a ní ṣe àdúrà yẹn a máa gbé wọn ní kọ̀ǹdíṣọ̀ orí burúkú ipe tí wọn ò bá lè ṣe a ní ṣàdúrà fún wọn a wá sọ wọn dẹrú wa pọ̀. tí n bá fẹ́ ta ni n bá fẹ́. ọkọ mi ò lè fẹ́ lóye tó rọpọlọ ti pọ̀ jù. ọpọlọ ẹ pé jù. sọmọ tó bá jẹ fún mi sọ fún ọkọ tí bá mi sọ̀rọ̀ kò lọ sọ fún ọkọ tí bọkọ mi sọ̀rọ̀ nínú ìbílẹ̀ ẹ̀kọ́ ni dáyọ kó dànù ìbàjẹ́ rẹ. ṣòwárí o bá a ṣe máa ṣe gbogbo sí yẹn èmi àti ẹ̀ àpọ̀tì láàrin wa. ìwà pre-production wa tọ́ba production tọ́ba post production jẹ fún wọn àwọn wèrè méjì. wàlẹ́ wọn ò lè rí master gbà. ẹyẹ wọn fẹ́ báyìí. a máa ń kíná ló ń pè é. jama sùn ní adarí kan táwọn mi tẹ́ ń kí gbogbo ìlú náà. àti làbákẹ́. sísá fún mi ẹ̀yin ni. ẹ lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ kí náà. irọ́ ọ̀dọ́ yìí mo wá. àwọn aṣọ yìí mo wá kó wọn fún yín ni. ṣe fẹ́ gba pàrọ̀ ni ẹ fẹ́ gba kí. èyí dẹ̀ lọ aṣọ nílé tí mo lè wò. àwa gan ike ya pánú ilé wa mélòó mélòó la fẹ́ ká. mo fẹ́ kó fún ike bá ń fọ wọn ni. ta ni ẹ. ẹ̀yin ni. èmi mà ní. fúláàtì mi mà lẹ́wọ́ àbúyẹ sí léyà. mélòó náà ni wọ́n ní irú kọ́ńpọ́ọ̀dì tó bẹ̀rẹ̀ tí bàbá ṣe léyà nígbà tí èsì shoprite. mo mọ dáadáa náà ọ̀dọ̀ àti làbákẹ́ gbà ẹ bá ń fọ. ẹ dúró lọ ṣé ẹ ti ń fa gbó gbígbẹ ni. ètí ẹ̀fà kọ́kọ́ ní. wọn ò dẹ̀ ṣe gbómọ indomie fún yín àbẹ̀wà. mi ò rò bẹ́ẹ̀. àló ti ṣe gbómọ indomie fún yín àbẹ̀wà. a ní mi ò ṣú ọ̀sẹ̀. ẹ ti ya wèrè o. kí lẹ rí. tí kò kí n ṣe wèrè kéékèèké wèrè tó ń bugi jẹ ni o. ẹ ti àtòdìdí lé yín bẹ̀rẹ̀ wá sí bíbá yìí ẹ wá perform rubbish kémi máa bá yín fọṣọ. aṣọ tèmi gan fúnra ara mi mélòó ni mo tí ì fọ. ẹ wo èékánná mi ṣé èékánná ilé ìfọṣọ. ẹ dáhùn ṣé èékánná ilé ìfọṣọ. tẹ̀dẹ̀ wá ń ṣe wèrè wẹ́rẹ́wẹ́rẹ́ ní pé kémi wá bá yín fọ aṣọ yín ẹni yìí rí tẹ́rí mi mọ́jọ́ dry cleaner. ẹ wò dúró mi dáadáa orí yìí ti ń burú ẹ wá láyé panu burúkú tẹ làdé náà kí ni reason tẹ ṣe láwọ ẹnu burúkú yẹn lẹ láì ṣe pé ẹ fẹ́ kí ayanko sínú ẹ ni irú ẹnu òṣìwò lẹ la yẹn ẹ wá lẹnu burúkú kalẹ̀ ẹ sọ̀rọ̀ tó pọ̀ lẹ pé kémi wà bá yín fọṣọ ṣé ọkọ yín ti mọ̀ pé kí nìyẹn bẹ́ẹ̀. ipò rẹ̀ yín ni. kò dé wá sọ fún mi rí o. ọ̀ sọ fún yín wàláì. jésù bí tí problem ti wá nìyẹn kò ẹ̀rẹ́ anybody ta yín lólobó pé wọ́n ti get yín final rárá. wọ́n ti dictate future yín. ṣé pé mò ń ṣe wèrè bí mo yé wa ṣé yìí. tẹ̀ ń ṣe ju wèrè lọ. wá kò sí wàhálà nù ẹ rí sọ tẹ bá ní mo ṣe wèrè ẹ rí sọ
tẹ́ bá lórí mi ò pé gbogbo ẹ̀ náà lẹ́rí sọ àmọ́ nǹkan kan lèmi fẹ́ kó yé yín o sista Làbákẹ́ bóyá ẹ ti gbàgbé tipẹ́tipẹ́ ipe ọjọ́ ọ̀la yín ó wà at stake bẹ́ẹ̀ ni ẹ ti gbàgbé tó rọ́pọlọ yín ti dọ́ta ó ti yòrò kò jẹ́ kí ẹ rántí mọ́ ẹ lè rántí nǹkan mọ́ tààrà torí ẹ dẹnu kalẹ̀ bí ajá mi ló pa ń sìn ó ní mo ṣe ní kí n rán yín létí pé ọjọ́ ọ̀la yín kò dá o ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tàjọ mọ̀ láàrin èmi àti yín pé kò ẹ lè ṣoríire lọ́jọ́ ọ̀la kò lè dá fún yín lọ́jọ́ ọ̀la tẹ́ ẹ bá ṣọ́ra gan pàápàá ẹ̀yin àtọkọ yín ẹ máa ṣorí burúkú kú ni ìyẹn ni mo ṣe ní kí n kó aṣọ ẹ wá fún yín kẹ́ ẹ bá mi fọ̀ sódà tẹ́ bá mi fọ̀ èmi àtọkọ mi adé lè dáríjì yín tinútinú kẹ́ ẹ lè ṣoríire kẹ́ ẹ lè déyọ̀ láyé kẹ́ ẹ lè bẹ́gbẹ́ pé ó lè mí ṣe káṣọ wá àmọ́ pàtẹ́ ti sọ pé mo mú gbó tútù mọ́ gbígbẹ ipò orí mi ò pé pé inú mi fọ́ fún pé mo pò mo ṣe ẹ̀jẹ̀ mọ́ káṣọ lọ́n tèmi. ó dàbọ̀ ẹ wá sista fún mi sista Làbákẹ́ orí yín ò ní burú ẹ má bínú aṣọ ni ẹ má bínú mi má pọ̀rọ̀ aṣọ là ń sọ ṣe ráṣọ yìí mo fọṣọ kú mo lè fọṣọ jù mo lè fọ anything má díjú bẹ́ẹ̀ má dé máa fọṣọ lọ báyìí ayé mi ti fọwọ́ kọ́ wá ikú aṣọ náà mo. ẹni sùúrù mo rò bí àwọn tó bá ń ṣe ìkànnà gígùn máa wọn kì í lè fọṣọ ni. ìkànnà mo ṣe yálé léyìí ó mà lè jẹ́ káṣọ yẹn mọ́ dáadáa ni ṣé gbogbo ẹ̀ lélẹ́yìí ni àbí yóò tún ṣe kójú báyìí lọ. gbogbo ẹ̀ ó tiẹ̀ dá òun náà ń yọ báyìí máa sáré fọ pápá pàǹtí a máa rí òun fi gbẹ́. ẹ bí how many minutes lẹ máa fi fọ. bí 40 minutes. 40 kílẹ̀ gbé. 40 minutes. kí ló dé ẹ fẹ́ fọlé agbájé ni. kó lè tó yí aṣọ mélòó under 20 minutes ẹ fọ kíá. 20 minutes ẹ má wọrí màá lo express. máa lo express. ẹ fọ pápá. under 20 minutes yẹn ó máa fọ ṣé tí bá ti fọ tọ́ǹtì tó bá ti gbẹ ṣe fẹ́ kí n bá yín press ẹ̀ torí mo ní press yín àyàn tó lómi inú. ó yẹ kí làákàyè yín sọ fún yín pé téèyàn bá fọṣọ tán èèyàn máa lọ nì ṣé rí tẹ bá fi lè fọṣọ ẹ̀ tán. mi ò ròyìn pé ẹ ti kọjá ní express àjàrí. rárá o. ẹ mọ bóyá smooth tó. wọ́n ló ń tún bẹ̀ ṣe lọ́wọ́. ipe ẹ̀ ní sóríire yẹn kò sẹ́ni tó yẹ bá mi sọ pé kí ni bẹ́ẹ̀ ní sóríire bẹ́ẹ̀ ní mẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ní ládùúyọ tẹ́ bá ti lè fọṣọ ẹ̀ tán o ti dárí jì. ẹ̀yin náà mọ ìfọjọ́ ọ̀la yẹn ló ṣe é ó ṣe kókó sẹ́mi náà orí yín ò ní burú ẹ má pẹ́ o ayé yín ò dẹ̀ ní bàjẹ́ ẹ ṣe má olórí burúkú bí kò fẹsẹ̀ kó kó dẹ̀ kú dànù. kí mi máa fọṣọ àgbáyà oṣù játijàti ẹ̀yìn bọ́ ṣe wọ́n ṣe bí abirùn shoprite tẹ̀lé sọ yẹn náà lẹ́ máa gbẹ̀rùn disable yín sí olóṣì kí mi máa fọṣọ sọ méjì dry cleaner. Insult upon injury. Baby. Tara aṣọ. Aṣọ mọ́mísí tó wà ní backyard wa wọn níbọ̀ wá. Òun ni wọ́n kó aṣọ wáyé pé kí n bá wọn fọ̀. I still don't get it. You don't get it. Okay, ó rìn wá láti flat ẹ̀ wá sí iwájú ilẹ̀kùn bí yóò dé kọlẹ̀ kó ṣe Sista Làbákẹ́ ẹ̀yìn aṣọ yìí mú kó wá. Mo ti kọ́kọ́ rò pé bóyá ó fẹ́ wá fi gba pààrọ̀ ni nígbà tó káṣọ dání ó lóun ò gba pààrọ̀ mo ní ṣó fẹ́ gba ké ni ó lóun ò gba ké ó dà ọ̀ṣọ́ má dáṣì mi láṣọ nítorí mi gan fúnra mi aṣọ tí mo ní lé mi ò tí ì wọ̀ tán ó ní irọ́ o wípé òun kó wá kí n bóun fọ ni ibi tá a ti bẹ̀rẹ̀ discussion nìyẹn bí mo ṣe wọ ọmọ lọ́wọ́ nìyẹn I said a lot of things ohun ti gbà tó mẹ́nu lé ọjọ́ ọ̀la bó ṣe sọ dialogue yẹn báyà pa mi jábọ̀ ni self esteem mi wálẹ̀ ní straight down. Ó sọ pé kí wọ́n bóun fọṣọ. Mo sọ pé kò mọ̀ bí kí mo wà lé o. Really? Ọ̀ tó bá jẹ́ pé ó mọ̀ wípé ó wà lé ni kò bá má wọ̀ mi àbí. Of course, why does my word? Yes. Mo tún sọ fún pé ṣé ẹni tó bá ṣe eré ìkànnà báyìí ṣó máa ń fọṣọ ni ó fi mí pa sí ni. I mean, baby, this is getting disturbing. I mean, like, ìjọ́ wo ni o fi ọwọ́ ẹ fọ aṣọ tèmi gangan èmi tí mo jókòó ẹ. I said so. I can't remember. Aṣọ tí ẹlú tí ẹ ń sọ yìí. Aṣọ tèmi fún ara mi nǹkan tí mò ń wọ̀ sọ́rùn mi. This is so annoying. It is. It's alright, it's alright. I mean, lọ́ba fọ́. Má fọ náà ni.
Yes, I mean, ojúlórójú ṣàánú. You're not even romantic. You can't say, oh, baby, come on and let's go. I will come and help you wash your clothes. Yeah, it's alright. You're making more busy with the program. Okay, my love, my journey, baby. I'll join you in the next 30 minutes. You heard when she said in the next 20 minutes. Nikki for talk Kindu Express. It's alright. I'll join in the next 15 minutes. Matife for Shoto. I'll take over the next 5 minutes now. You're just so freaking annoying. Jesus Christ, what did you put in there? BTV woman won't pass a lap back. It's a long ọkọ mi ló sọ fún mi pé pè mí mo ṣe ní sáré wá ojú sí i. Bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ pé aṣọ yẹn ni aṣọ yẹn ò tí ì lè gbẹ báyìí pé ó ti gbẹ ni màá ti press ẹ̀ màá ti kó wá fún yín fúnra ara mi. No, èmi náà tiẹ̀ mọ̀ páṣọ yẹn ò tí ì lè gbẹ kó tiẹ̀ ń ṣaṣọ ni mo pè yín fún nǹkan míì ni mo pè yín fún. Mo fẹ́ kẹ́ sáré bá mi fẹsẹ̀ kan dé ọjà ni. Ọjà jàǹkàrà bọ́jà alẹ́. Irọ́ ọjà ọbẹ̀. Omi ọbẹ̀. Bẹ́ẹ̀ ni ọjà ọbẹ̀ tó ti ń ta nǹkan ọbẹ̀. Mo ní pé kẹ́ sáré lọ nítorí mo mọ̀ pé ẹ máa ti ṣe wàhálà ń di aṣọ yẹn ṣó ti yín kẹ́ má lọ máa relax jù kẹ́ má lọ máa rẹpẹtẹ jù kó bá di pé ó ń rẹ̀ yín sára ni mo ṣe wò pé kẹ́ sáré fi ẹsẹ̀ kan dé ọjà kó tó di pé ẹ wá fi ìsinmi papọ̀ sí inú ilé ẹ gbà owó àwọn nǹkan tí mo fẹ́ rà ni nǹkan tí mo fẹ́ sè náà ṣe nǹkan tó lágbára rẹpẹtẹ ẹ̀fọ́ ni. Ẹ̀fọ́ rírò. Okay. Ẹ̀fọ́ rírò ni ẹ bá mi rẹ̀ fọ́ ẹ bá mi ra ata ẹ bá mi ra pọ̀nmọ́ ẹ bá ra ṣàkì náà tówó yẹn ò bá tó bóyá kẹ́ fi sí lápò ara yín. Àmọ́ lẹ́yìn yẹn ó ní àwọn nǹkan mẹ́ta kan tí mo máa ń lò láti fi sí ọbẹ̀ tẹ́ máa ní láti bá mi rà ó dẹ̀ níbi tí mo ti máa ń rà wọ́n. So mo wá fẹ́ farabalẹ̀ fún yín ní description yẹn kẹ́ lè bá mi get wọn níbẹ̀. Ṣé ìjọba ti ń bọ́lẹ̀ báyìí lọ́jà yẹn ẹ̀yẹ wo ọkàn yín báyìí ẹ ti rọ ariwo mọ̀ yẹn ó sanra ó pupa ibẹ̀ ni mo ti máa ń ra iyọ̀ ẹ bá ń ra iyọ̀ yẹn níbẹ̀ nítorí iyọ̀ ẹ máa ń kún dáadáa èmi ò láìkí ṣítì kéèyàn máa bu kéèyàn máa ta nǹkan fún yàn kó má wọ̀n pé ẹ bá ń ra iyọ̀ ńbẹ̀ ṣé tẹ bá ti wá kúrò ńbẹ̀ ẹ rọra yà sápá òsì yín ẹ ti rí street yẹn lápò sí báyìí ẹ máa lọ tààrà tẹ bá ti dé end street yẹn ẹ tún yà sápọ̀ ọ̀tún báyìí ẹ tún máa lọ tààrà tẹ bá ti dé end ibẹ̀ yẹn náà ẹ yà sápọ̀ òsì padà ẹ máa dé end street yẹn o ibẹ̀ yẹn dàbí close báyìí irú ni wọ́n ń tà ń bẹ̀ irú bẹ́ẹ̀ ni ẹ bá mi ra irú ẹ ti irú mà yẹn rọra jókòó sí ẹ̀gbẹ́ títì ń bẹ̀ ẹ bá mi ra irú lọ́wọ́ ẹ̀ nítorí pé irú ẹ̀ máa ń da gan-an original ni ẹ kì í gbóòórùn ọbẹ̀ mi ti máa ń ṣe bẹ̀ ni. Mi kì í jẹ́rú. Oh my God tí mo bá ń ibi tí irú wúmà yẹn dà dé ó máa ń rùn látọjà yẹn débi ń gbà mí olówó bá gbọ́ tó original ni àti ìlú wa náà ti máa ń ṣe látẹ̀gbà. Ìlú yín ọmọ Abẹ́òkúta ni. sísá làwọn akẹ́ àti ẹ̀sọ́ débẹ̀ ẹgbẹ́ rẹ̀ wá ibẹ̀ dẹ̀ ni irú tó dáa tó ti máa ń wájú ìtorí ẹ̀ ní ṣe máa rà ń bẹ̀ yẹn ṣé tí mo bá fi irú yẹn síbẹ̀ tán ẹ̀yin kò ní lè sunulé lọ́wọ́ oorun. That's right. ṣé wọ́n rí ẹlẹ́ẹ̀kẹta. ìyẹn máa fẹ́ wà stressful a bit ṣó ti yẹ yín because kò ń ṣe ọjà yẹn lẹ́tí máa ra yẹn ẹ máa gbọ́kadà lọ síbẹ̀ ni wọ́n ń pọ̀ ọjà yẹn ní ọjà ìtòdò. Ọjà ìtòdò. bẹ́ẹ̀ ni ìtòdò market. ní English. bẹ́ẹ̀ ni. Okay. Tẹ bá ti jáde tẹ bá ti gbé ọ̀kadà bóyá bíi 40 minutes. 40 minutes. 40 minutes péré ni 40 minutes ọ̀kadà yẹn máa gbé yín débẹ̀ tẹ́rí tẹ bá ti wá bọ́lẹ̀ ní ọjà yẹn kò ṣe pé ẹ máa ra ní ẹ̀gbẹ́ títí o tẹ bá ti bọ́lẹ̀ ní ọjà yẹn ẹ wọ ọ̀kan yín báyìí ẹ máa lọ tààrà. Tààrà again. bẹ́ẹ̀ ni tẹ bá ti dé ẹ̀ǹdì tààrà yẹn ẹ yà sápọ̀tù ẹ tún máa lọ tààrà nínú street yẹn tẹ bá ti dé ẹ̀ǹdì street yẹn náà ẹ yà sápọ̀ òsì
àtúnyà ọlọ́mọdé ń ya wèrè. ẹ tún máa lọ tààrà. tààrà. ṣó ti yé yín so ẹ lè fi bẹ́ẹ̀ rìn jìnnà ṣá ẹ ṣàfẹ́ dé ẹ̀ǹdì street yẹn náà ẹ máa wá rí ẹni tó ń ta magi níbẹ̀. magi. bẹ́ẹ̀ni orúkọ magi yẹn American honey. American honey. bẹ́ẹ̀ni òun lorúkọ magi yẹn. American honey magi. American honey magi. bẹ́ẹ̀ni. ok. o lè máa bá mi rà èmi máa ń láìka àti lo magi yẹn tó máa ń jẹ́ kọ́bẹ̀ mi dùn dáadáa. ẹ jọ mà ṣé wọ́n yí oyin mọ́ ni. kó ṣe tilẹ̀ yí àwọn òṣìṣẹ́ làbákẹ́ ṣé ẹ̀yin rò pé gbogbo àwọn magi wọ̀nyí pé ìlú wa ìdí kan náà ti ṣe wọ́n foreign magi ni ọlọ́wọ̀n bá gbọ́ tó jẹ́ pé ó máa ń mú ọbẹ̀ dùn mìnìmìnìmìnì báyìí ni ẹ̀yin náà gbórúkọ ẹ̀ ní American honey magi. ok ok kẹ bá mi rà kó pé báyìí. ok ṣé rí irú yẹn ṣé irú woro ni àbí pẹ̀tẹ̀ ṣé mi pé kò ní dáa kí n lọ ṣirú rà tí mo tún wá rìn lọ mo tún rìn padà bí orí tó sangi. ẹ̀rà méjèèjì ṣó ti yé yín torí ẹ gbọ́dọ̀ rìnrìn tó yẹn kí ẹ má lọ ra púpọ̀ tí ò bá tán màá tọ́jú tó kù sínú freezer so ẹ bá mi rà lónìí rẹpẹtẹ báyìí. ìgbọ́dọ̀ lọ adúrò rìn yẹn kó tún dé kó tún ṣe nǹkan rà. tẹ bá tiẹ̀ ra rọ́ǹgùn ẹ máa tún padà lọ ni. wọ́n tún padà lọ. ok. so kò jẹ́ bóyá jẹ́. ẹ wá tètè wá máa lọ nítorí ọkọ mi bó ṣe wà yẹn tó bá ti dé báyìí ó fẹ́ jẹun straight ni ṣó ti yé yín so ẹ bá mi lọ sọ́jà yẹn pa kẹ̀dé pa kébì nǹkan kí n lè dáná mi pa ṣó ti yé ẹ má pẹ́ o ṣe ti gbọ́ ẹ pẹ̀lẹ́ àǹtí Làbákẹ́ ẹ pẹ̀lẹ́. kùdẹ ṣe pé mi ìmẹ́kùn ti gẹ̀ẹ́tì àǹtí mi kàn mẹ́kùn ti tó báyìí ni nínú òrùn burúkú yìí kémi máa wá irú kan lọ kí wọ́n máa lọ tààrà máa wá yà báyìí máa wá yà báyìí tí máa fi ya wèrè fáínà ìbọn náà sì máa fi pa ikú bọ́lẹ̀ sì máa kú gbẹ̀yìn àgbàyà ìka burúkú náà òrùn burúkú yìí máa máa rìnrìn òfò káàkiri tí wọ́n fẹ́ American honey. tí wọ́n máa yóò dẹ̀ wá ní pàpà kú báyìí ikú kàn tiẹ̀ kú dànù inú òrùn burúkú yìí Ọlọ́run á dá o Ọlọ́run á dá. Àti Làbákẹ́. Yes, ma. Ẹ ti dé yìí. kí lẹ fẹ́ ṣe. kí ni ẹ. ẹ fẹ́ jókòó. mo fẹ́ jókòó ni. tẹ́ ẹ bá fi lè jókòó sórí ibẹ̀ ọjọ́ ọ̀la yín máa bàjẹ́ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. kí ló dé ṣé mo ti wẹ́kọ̀mù yín tó yẹn ni. ẹ wo àwọn iṣẹ́ ìdáadáa kò ń ṣe tilẹ̀ yìí. ẹ rò bí ó jọ ti yín tó ti yàtọ̀ yẹn ni. òkè òkun náà ti kó wọn wá bó ṣe wà yẹn lójú àlejò tó ń jókòó sórí ẹ̀ àlejò tá a bá rí pé ara ẹ̀ ò mọ́ tó ti dọ̀tí bọ̀ láti tàbá ẹnu ọ̀nà láti máa tẹ́ẹ̀dì sí ṣó ti yẹ ẹ̀yin bọ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀jàlẹ̀ ti ń bọ̀ gbogbo ara yín ló ti ń gbà yín gbogbo òrùn tó ti mú yín gbogbo ara yín ti dọ̀tí gbogbo eruku ló wà lára ẹ má fi bà ṣé àwàjẹ kẹ má fi dọ̀tí ẹ. mo rò pé látàárọ̀ náà mo ti rìn káàkiri mo ti yàyà láì ṣe yàyà kọ́ ló má jẹ́ kó lú ẹ ya wèrè mo ní kí n fi jókòó díẹ̀ sí i. ẹ bọ̀ sísá Làbákẹ́ ẹ yọ lé gan o ẹ rẹ mi sọ fún yín ẹ lẹ gan gidi gan ni. wàláhì tàlá ẹ yọ lé gan ni. kí lẹ rí. iṣẹ́ mi lò lẹ́tí ìṣètẹ́ wá ń complain báyìí honestly báwo lọkọ yín ṣe ń kó pẹ̀lú yín. mo máa ti fọṣọ. lẹ́yìn ẹ tún kọ́. mo tún lọ sọ́jà. ẹ kàn faṣọ lásán ẹ dẹ̀ sáré lọ sọ́jà ẹ kàn dé èdè bẹ̀rẹ̀ sí ń complain òkè náà sì ti mọ́ wá sọ wípé òkè kẹ́ wá bá mi lọ ibòmí nǹkan ẹ máa fẹ́ lórí ẹ̀yìn ní àbí. má lọ. ẹ̀yin máa complain. ẹ má bínú. ẹ pẹ̀lẹ́ àmọ́ gbogbo àwọn nǹkan tí mo wọ̀nyí ẹ jọ̀ọ́ ṣe rántí ra wọn pé. mo rà o àmọ́ kí n tó rí American lollipop tẹ́ni máa wá. American honey magi. American honey magi yẹn gangan náà ni kí n tó rí mo ṣe wàhálà o mo kàn rìn káàkiri ni mo kàn rìn káàkiri àfi bí ìgbóná àmọ́ mo rí kó bóyá original bóyá fake mo wá rà mí mọ́ o. ẹ tiẹ̀ má wọrí tẹ́ bá fi lè rà níbi tí mo júwe fún yín yẹn original náà ń tà ń bẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ gbé wá. ẹgbẹ́lẹ̀ àbí kí n tó bá yín wọ kitchen. kí n sáré bá yín sè. nígbà tí mi ò kí ń ṣọ̀dájú abiyamọ ládùúrú wàhálà tẹ́ ti ṣe látàárọ̀
ẹlẹ́ran ara lèmi náà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹlẹ́mi náà ń filẹ̀ èmi gan mo tiẹ̀ tí wàá padà pítì yín. tó ṣe gbé fẹ́lẹ̀. pé látàárọ̀ tẹ́ kan lọ tẹ́ ń bọ̀ bí ilẹ̀kẹ̀dí ẹ má wọ̀nyí ẹ̀yàn dá yẹn èmi máa lọ sí fúnra mi. mo lè ṣe ń sìn yìí ọṣọ yẹn náà by this time ó máa ti gbẹ máa tún ti lọ ká máa tún sáré lọ máa sáré kó wá fún yá máa ti ọ service 24/7. kò sí wàhálà ètò ẹ̀ṣẹ̀ náà ti tó. àwòdà ẹ ṣeun bóyá. kí ló kọlù. àmì àdúrà ni. kí n ṣe kẹ́ni kí n ṣàdúrà just like that. ẹ mà gbà mí lọ́wọ́ arábìnrin kẹ́ ẹ panu dé náà ẹni small tiẹ̀ dẹ̀ ti lanú lẹ́bi ajá mi ló pa. ṣé ẹ mọ̀ wípé àdúrà tẹ fẹ́ gbà lẹ́nu wa ó wà very expensive gan kó ṣe nǹkan tá a lè fílẹ̀ just like that kó ṣe nǹkan tá a lè release báyẹn ẹ ní láti ṣiṣẹ́ dójú àmì ẹ mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹni ní day one àti the last day bẹ́ẹ̀ ni ẹ ṣe róòlù ni ó dìgbà tí ẹ bá ráàpù kẹ́ tó gbàdúrà bẹ́ẹ̀ ni ìyá mi ṣe rí ẹ ní láti ṣe kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ ṣe tẹ́ wa lọ́rùn ká tó fún yín ládùúrà àwọn Yorùbá bọ̀ wọ́n nínú dídùn ló ń mórí yá ṣe rí tẹ́ ẹ bá ṣe àwọn iṣẹ́ yẹn tí orí èmi àtọkọ mi wú tínú wa dùn wá fi tinú dúdùn wa láti ìsàlẹ̀ ẹkùn wa ni o láti máa ṣàdúrà yẹn fún yín kò tí ìyá ń sí yóò sí Tálábákẹ́ ẹ tí ì lè gbàdúrà o nítorí pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣó ti yé yín ẹ pẹ̀lẹ́ ẹ má wọrí ẹ má lọ tí tó bá ti di ọ̀la màá ní kí ọkọ yín tètè pè é kẹ́ ẹ lè bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀la náà. láti resume office. bẹ́ẹ̀ ni lọ́la. ok. àwọn ibi tẹ́ fẹ́ lọ lọ́la ẹ̀ ò lè pọ̀ ẹ kàn máa sáré bá mi gbé aṣọ lọ sí ọ̀dọ̀ télọ̀ mi ní Ìkẹjà. Ìkẹjà. Ìkẹjà lẹ́lẹ́ bẹ́ẹ̀ bàjá la wà yìí ìgbà mélòó ni uber bá fi gbé yín dé Ìkẹjà. búbà kan mọ̀ pé ẹ̀túgbó òyìnbó ni. uber ẹ ṣe uber àwọn mọ́tò tó ń gbé wa láyé sí ni ẹ̀yin lẹ́ máa sanwó lápò ara yín o. lápò ara mi. mo máa fi ẹ̀kọ́ yẹn mo máa fi fà yín mọ́ra ni torí first time ti máa ran yín iṣẹ́ gbogbo iṣẹ́ tó kù tí ń bá ran yín sí ẹ̀yin lẹ́ máa mówó lápò ara yín. rẹ̀lẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ bá mi kí àwọn adarí tó bá dé o. ẹ pẹ̀lẹ́. jẹ́ olóṣèlú ní màá ní yóò ti já ohun fáínà. gbogbo iṣẹ́ tí mo ti ṣe mo ti fọṣọ mo tún lọ sọ́jà mo tún ní kéèyàn máa wá Amẹ́ríkà lọ. abẹ́ ẹ̀kú kọ́ńdà bàbá.